Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín náà bá gbé yín ga fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà àtútúrí ọjọ́ ajé mìíràn nínú oṣù kẹfà. Ògo ìyìn àti ọlá ní forúkọ yín, Ọlọ́run aláàánú, olùpamọ́ wa, olùfẹ́ wa, ọba tó fi èémí rẹ̀ sí wa ní ẹnu. Ògo ní forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ní ti àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kẹtàléníogún oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé mímú àlá ṣẹ, mímú àlá ṣẹ. A mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnlá. Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnlá. Èmi ń lépa láti dé òpin eré ìje nì fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Kúróníkù kejì orí ìkáǹdógún ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn-án. Kúróníkù kejì orí ìkáǹdógún ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn-án. Ṣùgbọ́n ẹ̀yin ará, ẹ mú ara lé o, kí ẹ má sì dẹ ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè nígbà tí àṣà gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ Òdédì wòlíì. Ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Éfrémù. Ó sì tú pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó sì kó gbogbo Júdà àti Bẹ́ńjámínì jọ àti àwọn àlejò tí ó pẹ̀lú wọn láti inú Éfrémù àti Mànásè àti láti inú Símónì wá, nítorí tí wọ́n ya ní ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ rẹ̀ láti inú Ísírẹ́lì wá, nígbà tí wọ́n rí pé Olúwa Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè tí wọ́n ní fún wa ní èní ọjọ́ ajé, ní ọjọ́ kan tí mo parí ní Yunifásítì Ilé Ifẹ̀ ní 1967. Ọọ̀ni Ifẹ̀ ìgbà náà, olórí ìlú náà, ni wọ́n fún ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀. Ó jẹ́ ọjọ́ ológo ní ọjọ́ náà o. Mo sọ fún ọ̀rẹ́ mi tímọ́tímọ́ pé lọ́jọ́ kan èmi náà yóò gba àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀ láti yunifásítì yìí o. Ó wò mí, ó rẹ́rìn-ín, ó wí pé tó bá ṣe pé láti gbà á nípa ìwé kíkà ni, màá gbà pẹ̀lú rẹ pé ó ṣeé ṣe nítorí o mọ ìwé. Ṣùgbọ́n o kò yẹ láti dá lọ́lá. Àmì ẹ̀yẹ ìdánilọ́lá kì í ṣe fún irú tajá tẹran. Ohun tó sọ jẹ́ òtítọ́ ní ìgbà yẹn o, nítorí mi ò jọ ẹni tí wọ́n lè fún ní àmì ẹ̀yẹ ìdálọ́lá ìmọ̀ ìjìnlẹ̀ ní ìgbà yẹn. Èmi àti ọ̀rẹ́ mi jẹ́ ènìyàn lásán débi pé a ṣe àjọyọ̀ wípé a parí ní ilé ìwé pẹ̀lú àmàlà àti pọ̀nmọ́, oúnjẹ tí a ṣe pẹ̀lú èlùbọ́ àti awọ màálùú gbígbẹ ní ìdíkọ̀. Àwọn ọdún kọjá. Ní ọjọ́ kan, mo gba lẹ́tà láti yunifásítì pé ìgbìmọ̀ náà pinnu láti fún mi ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀. Kò sí ìpele tí o kò lè dé o, bí o bá wà pẹ̀lú Ọlọ́run tímọ́tímọ́ tí o sì ń ṣiṣẹ́ kárakára lórí àfojúsùn rẹ. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkarùn-ún dé ìkẹwàá. Jósẹ́fù, ó lá àlá rí ara rẹ̀ gẹ́gẹ́ bí olórí ńlá ní ìgbà náà. Kódà bàbá rẹ̀ kò rí gẹ́gẹ́ bí ẹni tó gbójú tó láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀ láti ṣe olùṣọ́ àgùntàn fún agbo ẹran ìdílé wọn. Ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkejìlá dé ìkẹtàlá. Nígbà tó yá,
ó bá ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, ó ṣiṣẹ́ kárakára ní ipò yẹn nígbà tí ó rí dájú pé òun kò ṣẹ̀ Ọlọ́run o. Ìwé Genesis orí 39 ẹsẹ̀ 9. Ní àìpẹ́, ó kúrò láti jíjẹ́ ẹlẹ́wọ̀n, ó sì di igbákejì ààrẹ orílẹ̀-èdè tí ó jẹ́ alágbára àgbáyé ní ìgbà náà. Nínú ìwé Sámúẹ́lì kínní, nígbà tí Sámúẹ́lì lọ láti lọ yan ọba lórí àwọn ọmọ Jésè, Dáfídì kò tilẹ̀ sí láàrin àwọn arákùnrin rẹ̀ tí wọ́n kó wá tẹ́lẹ̀ ẹ̀wẹ̀. Nínú Sámúẹ́lì kejì, ó ti jókòó lórí ìtẹ́ náà o gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì o. Kódà nígbà tí Sọ́ọ̀lù ń lépa ẹ̀mí rẹ̀, kò bọ́ òun o tàbí sọ àfojúsùn rẹ̀ nù. Àwọn ènìyàn kan máa ń sọ ìpèníjà kékeré di àwáwí fún wọn láti má lè ṣe àfojúsùn wọn. Àwọn tó kùnà ló ní àwáwí o. Àwọn tó ń lọ sókè máa ń lo ìpèníjà wọn gẹ́gẹ́ bí epo pẹntiróòlù ni o láti débi àfojúsùn wọn. Olùfẹ́, àwọn ènìyàn tó mú èrèdí wọn àti àlá wọn ṣẹ, wọ́n jẹ́ ọlọ́kàn kan nípa ìlépa wọn. Wọ́n kọ̀ láti jẹ́ kí ohunkóhun kí ó dí wọn lọ́wọ́ títí tí wọ́n fi ṣe ohun tí wọ́n gbèrò ní ọkàn wọn. Ní àfojúsùn lórí àwọn èròǹgbà rẹ, ṣiṣẹ́ kára kí o má sì ṣe bọ́hun o. Ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ láti mú àlá rẹ ṣẹ. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ títí màá ràn mí lọ́wọ́ láti má ṣe sọ àfojúsùn mi nù o, kí o sì mú mi wà ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ bí mo ṣe ń ṣiṣẹ́ láti mú àwọn àlá mi tí o ti fi sí ọkàn mi láti mú wọn ṣẹ ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa, má ṣe jẹ́ kí n sọ àfojúsùn mi nù. Ràn mí lọ́wọ́ kí o sì jẹ́ kí n lè mú gbogbo àwọn àlá rere tí o fi fún mi kí n lè mú wọn ṣẹ. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayápé ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.